Káàbọ̀ sórí YouTube channel yìí, Churchy K TV náà ni, níbi tí a ti máa ń ṣe àyẹ̀wò àwọn sinimá lóríṣiríṣi. Ìyàwó Alhaji òun la fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ìyẹn lórí YouTube channel yìí lénìí. Ṣé gbogbo yín ṣe ti wo Ìyàwó Alhaji láti part 1 títí dé part 4? Èmi ti wò ó, tẹ́ ẹ bá ti wò ó. Anyway, mo recommend ẹ̀ fún yín wípé kẹ́ lọ wo Ìyàwó Alhaji. Níbi tí a wo ìyẹn part 4 yẹn dé, mo nígbàgbọ́ wípé Lamba ìyẹn tó jẹ́ pé mo bí pé Lateef Adédìméjì tó jẹ́ pé ó jù ń bẹ̀, ìyẹn mo bí pé tó jẹ́ ìyàwó Lateef Adédìméjì. Ẹ mọ̀ pé gbogbo Lamba òun ni ó ń ṣe, òun ló ṣe Ìyàwó Alhaji nínú ìyẹn sinimá òun tó sì jẹ́ pé ó ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ wá lórí o, bóyá ká sọ pé lórí ọkùnrin ni ṣùgbọ́n orí inú ni ò jẹ́. Ẹ lọ wo Ìyàwó Alhaji, tẹ́ ẹ bá ti wò ó, miss kankan ni. Nítorí pé kí ni, ẹ máa rẹ́rìn-ín, ẹ sì tún máa rí àwọn ọgbọ́n kankan bẹ̀. Torí àwọn kan wà tó jẹ́ pé ẹlòmíì wà ibi tó jẹ́ pé ó ti sọ òótọ́ tí wọ́n ti máa gbà á là, àbí tó sọ òótọ́ tó ti máa pàdé olóríire, àbí èèyàn tó máa ṣàánú fún, ṣùgbọ́n ibi tó bá ti ń parọ́, tó bá ti ju Lamba, ibẹ̀ lẹlòmíì ti máa ń pàdánù olóríire àbí èèyàn tó yẹ kó ṣàánú fún. Nínú Ìyàwó Alhaji, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ńláńlá ló ṣe bẹ́ẹ̀ tí ó kópa nínú ẹ̀. Bẹ́ẹ̀ náà láti rí ìyẹn ọmọ tá à ń sọ tó jẹ́ pé òun náà tó ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí, Ìtẹ́lẹ̀ Díẹ̀kan. Òun náà wà lára àwọn àgbà òṣèré tó jẹ́ pé ó kópa nínú ẹ̀. Múyìwá Adémọ́lá, òun náà wà nínú ìyẹn sinimá ọ̀hún. Lateef Adédìméjì fún rẹ̀, òun náà wà nínú ìyẹn sinimá ọ̀hún. Mr. Latin ńkọ́, òun náà wà ńbẹ̀. Ìyẹn ìyá Sẹ̀bílì, ẹ mọ̀ Òṣóbọ́lá, ìyẹn tí Sídí tọ́pọ̀lọpọ̀ yín mọ̀ sí Sídí. Òun náà kópa ribiribi ìyẹn nínú sinimá ọ̀hún. Tá bá ti wò ẹ lọ wò, àti pé wọ́n wò pé lákòókò yìí, producer ìyẹn sinimá ọ̀hún tó jẹ́ mo bí pé mo fẹ́ rọ̀ yín, mo dẹ̀ pàrọwà sí yín pé kò lè parí sí part tẹ́ ẹ mú dé yẹn o. Kò lè parí síbẹ̀, ó gbọdọ̀ tẹ̀síwájú nítorí pé kí ni, èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mò ń gbádùn gbogbo àwọn Lamba, gbogbo àwọn ẹ̀kọ́. Ibi tó tiẹ̀ parí sí yẹn, mo mọ̀ pé kò lè parí síbẹ̀. Ó sì máa ní part ká sì máa expect ìyẹn part míì. Torí èmi tí gbogbo part tí wọ́n ti gbé jáde gbogbo ẹ̀, lèmi ti láǹfààní ìyẹn láti wò láti part 1, part 2, part 3, ìyẹn títí dé part 4. Gbogbo ẹ̀ ni mo ti wò. Mo sì rí ọgbọ́n kan tàbí méjì kan bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti wò, mo recommend movie fún yín, wípé kẹ́ lọ sí Mobimpe TV ìyẹn lórí YouTube. Ẹ máa rí ìyẹn sinimá ńbẹ̀, Ìyàwó Alhaji, ìyẹn láti part 1 títí dé gbogbo part tí ẹ kó wọn gbogbo ẹ̀ náà lè máa rí. Ọ̀nà mo sọ fún yín, gbogbo ẹ̀yin náà tẹ́ pé tí wo sinimá ọ̀hún, kí làwọn tí ẹ ṣàkíyèsí nínú sinimá ọ̀hún? Àti pé ní part tí ẹ rò pé ta nígbàgbọ́ pé ó ń bọ̀, kí lóhun tí ẹ̀yin ń retí, ìyẹn tí ẹ̀yin expect ní part tó ń bọ̀. Ẹ máa fi sí abẹ́ ìyẹn comment yìí. Ṣé àbí ẹ̀yin wò pé kí part ọ̀hún kó tọ́ síbẹ̀ níbi tí wọ́n bá dé yẹn? Torí pé èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mo sì ń gbádùn ẹ̀ títí ìyẹn part tó yẹ pé wọ́n bá dé. Ibi tó tiẹ̀ parí sí yẹn, àṣírí ló tú tú. Alhaji tó ti fẹ́ tẹ́lẹ̀, ó ti wá pàdé ẹlòmíì, ìyẹn ní Ìlọrin. Lóòótọ́ ènìyàn náà Ọlọ́run tó wá fún ṣe, ó tún wá jẹ́ èèyàn tó lówó. Wọ́n ti ń múra ìgbéyàwó, ṣùgbọ́n ilé tó ló jẹ́ ilé bàbá àti ìyá òun tó jẹ́ pé ó gbé Latin sí. Torí Latin òun ló ṣe ìyẹn bí bàbá ẹ̀ ìyẹn nínú part 4 yẹn tí wọ́n ti ń múra ìgbéyàwó. Àṣé bí apartment ni. Èèyàn sì wà, Alhaji tó ti fẹ́ rí, ìyẹn náà wá, àṣé gbogbo náà ló tún connect mọ́ra tó wá wò pé ọkọ ẹ̀ wá wò pé kí ló ń ṣẹlẹ̀ ńbí yìí? Ibi ìjọ kìíní. Anyway, ó tó wá máa gbà tọkọ tó máa délé. Ńbẹ̀ ló tún lọ wà lórí call tó tún jábọ́ sí ọwọ́ ọkọ. Tẹ́ ẹ bá ti wò, miss, mo recommend ẹ lọ wò. Ẹ má gbàgbé o, lórí YouTube channel náà láti máa láǹfààní ìyẹn láti máa sọ̀rọ̀ ìyẹn nípa àwọn òṣèré àti nípa àwọn sinimá lóríṣiríṣi ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àti pé láìpẹ́ láì jìnnà, a tún máa mú àwọn ìyẹn interview tá a ti ṣe ìyẹn fún àwọn òṣèré kọ̀ọ̀kan, àwọn olórin ni àti àwọn òṣèré tíátà. A máa mú wá sí ojú ìwòran yín. Ó yá, ẹ subscribe, ẹ share, kẹ́ follow, kẹ́ sì like. Tó bá ní àwọn comment náà tẹ́ pé ẹ̀ ń fẹ́ kankan tẹ́ bá ń fẹ́ ká mọ̀, ìyẹn bóyá nípa ti sinimá tá à ń sọ ni àti nípa gbogbo àwọn tí pé à ń ṣe ìyẹn lórí YouTube channel yìí. Ẹ máa bá mi drop ẹ̀ ìyẹn sí abẹ́ comment section. Ẹ ṣé o, àjọṣe wa ò ní bàjẹ́.